lórí ìròyìn tó jáde lọ́jọ́ kejì oṣù kọkànlá tá a wà yìí wípé ìyáálé ilé kan ó kú sínú ilé àdúrà yan prayer city ti gbajúgbajà ṣọ́ọ̀ṣì ní Mountain of Fire and Miracle Ministry MFM. àwọn ìjọ náà wọ́n máa ti fèsì lórí ìròyìn tó jà rìnrìn náà tí ó sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ nínú ìròyìn náà àti wípé ìyáálé ilé náà kò kú sínú ilé àdúrà prayer city àwọn. ẹ rántí pé níṣẹ́ ni ìròyìn náà dé wípé ìyáálé ilé kan tó wá àdúrà àti iṣẹ́ ìtúsílẹ̀ pẹ̀lú ìwòsàn lọ sí ṣọ́ọ̀ṣì MFM tí pásítọ̀ Daniel Olúkọ̀yà tó jẹ́ alákòóso àti olùdásílẹ̀ wọn ní níṣẹ́ lóbìnrin náà máa ṣubú sínú ilé ìpàgọ́ ìjọ MFM tó wà lágbègbè Màgbòrò ìyẹn lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn tí wọ́n sì lóbìnrin náà ó kú sínú ilé àdúrà táwọn èèyàn ń pè ní prayer city. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún pásítọ̀ Daniel Olúkọ̀yà tó tún fẹ́ dàbí agbẹnusọ fún gbogbo ìjọ Mountain of Fire ìyẹn pásítọ̀ Collins Edomaruse ó ní kò sóòótọ́ nínú ìròyìn náà. ó ní kété tí obìnrin náà tí wọn kò dárúkọ ẹ̀ tó dé wọn ni ló ti ń wò bí ẹni tí nǹkan ń ṣe àtúnṣe ń ṣe bí ẹni tí kò sí agbára kankan ní ara ẹ̀. bó ṣe ṣubú ni wọ́n láwọn sáré gbé lọ sí ilé ìwòsàn inú pásítì níbi tí wọ́n ti tọ́jú ẹ̀ tó sì ní lẹ́yìn ìgbà tí ilé rẹ̀ tí kò fẹ́ gba ìtọ́jú ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Ọ̀nàbànjọ University Teaching Hospital tó wà ní ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tó sì ní níbẹ̀ ni obìnrin náà padà kú sí. nígbà tó náà ń jẹ́rìí sí ọ̀rọ̀ yìí nọ́ọ̀sì tó ń ṣàkóso ilé ìwòsàn Mountain of Fire and Miracle Ministry tó wà nínú prayer city èèyàn nọ́ọ̀sì Bísí Adéwùmí ó ní nígbà tí wọ́n gbé obìnrin náà wá sọ́dọ̀ àwọn onígbà táwọn yóò ṣàyẹ̀wò fún àwọn rí i pé kò sí ẹ̀jẹ̀ mọ́ lára ẹ̀ ṣùgbọ́n táwọn tọ́jú ẹ̀ díẹ̀ kó tó di pé àwọn gbé lọ sí ilé ìwòsàn Ọlábísí Ọ̀nàbànjọ University Teaching Hospital níbi tó padà kú sí. ní báyìí àwọn ìjọ Mountain of Fire ti fèsì o lórí ẹni tí wọ́n ló kú sínú ṣọ́ọ̀ṣì àwọn tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé kì í ṣe inú ṣọ́ọ̀ṣì àwọn ló kú sí o àti pé òbítíbitì èrò ló ń wọnú prayer city láti wá gbàdúrà táwọn kò sì lè máa mọ ẹni tí nǹkan ń ṣe nínú gbogbo wọn.